tá bá ń sọ nípa Ọ̀ṣun ìyá mi kàárè iṣẹ́ rẹ̀ gúdúgúdú méje àyà mẹ́fà ni iṣẹ́ rẹ̀ àkàǹkàtọ́ ni mo lérò pé gbogbo àwa tá a wá sọ́dún yìí lónìí gbogbo oore tá a fẹ́ kọ́sùn ṣe fún wa yóò ṣe nínú owó nu ọlá àsìsíwọ̀tì kò ní náà kí bàbá wa Àtaọjà kábíyèsí bàbá kádé pẹ́ lórí kí bàtà pẹ́lẹ́ sá kí bàbá pé wọ́n kú ọdún ní níbi ìṣàṣemọ igba ọdún ọjọ́ kan náà ni yóò jẹ́. gbogbo èèyàn ọmọ bómi wáyé ẹ dákun ẹ bá ń kórè yèyé Ọ̀ṣun. òye yé o. àgbàjẹsà tó kọ wé níṣẹ́ ẹ bá ń kórè yèyé Ọ̀ṣun. òye yé o. Ọ̀ṣun o. Ọ̀tà o. Ẹ̀rí o. Àgbá o. Omi o. Ládé kojú ẹ̀bẹ̀rẹ̀ tí ń gbé ní omi ìyá mi ẹrù jẹ́ alágbolódò ni mò ń ké sí lọ́wọ́. Ìyá mi ọlọ́mú òrù arẹwà obìnrin. Àwẹ̀jẹ̀ tán kó tó wẹ̀ mọ́. Ọ̀ṣun torí gan mọ́rùn gùngùn wáyé. Ó torí dẹ ọba wọn ní ọwọ́ gbọ̀ngbọ̀rọ̀ wálé ayé o. Ìyá mi ẹni di àìsú. Ìyá mi ọwọ́ yanrìn ìwà yanrìn kówó sí. Àyọ̀ká mo kórè yèyé fọ́sùn.
Orúkọ tèmi ni Royal High Chief Adébọ́lá Ọ̀rọ̀lùgbàgbé, the Ọ̀dọ́lé Ọwá of Ìjẹ̀ṣà land. A wá sí ibi lónìí láti wá ṣe ọdún Ọ̀ṣun ti ọdún 2023. Ọdún Ọ̀ṣun ó jẹ́ ohun tí a máa ṣe lọ́dọọdún. Èmi gẹ́gẹ́ bí Ọ̀dọ́lé tilẹ̀ Ìjẹ̀ṣà ni ẹni olóyè tí ó wà ní ètò àti máa bọ odò Ọ̀ṣun, gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé èmi náà lè ń bọ Òbòkun. Lágbára Èdùmàrè àti lágbára àwọn alálẹ̀, ọdún yìí ò ní ṣe àṣemọ fún gbogbo wa. Ìlú Òṣogbo á rójú aráyè, ìpínlẹ̀ Ọ̀ṣun á ní ìdàgbàsíwájú, alẹ́dẹ̀ Ìjẹ̀ṣà á máa tẹ̀síwájú sí. Orúkọ tèmi ni Olúfẹ́mi Ọ̀gíní, ọba lóró ti Ìjẹ̀ṣà land. Ọdún Òṣogbo tá à ń ṣe ṣe universal festival, worldwide festival tó kárí gbogbo Nàìjíríà and especially Yorùbá land. It is an annual festival celebrated in commemoration of Osun Osogbo, especially Láàrọ̀, who is the founding father of Yorubas. And my prayer is that Ọlọ́run á jẹ́ ká máa rí ọdún ṣe. Orúkọ mi ni His Royal Majesty Ọba Oyèbádé Ọmọkẹ́hìndé Oyèlẹ́yẹ, Ògbóni ti ìlú Ìpolé Ìjẹ̀ṣà. Inú mi dùn láti wà níbí báyìí láti witness Ọ̀ṣun Òṣogbo for the first time. Mo bá bàbá yọ̀, mo kí wọn kú oríire. Aṣọdúnmọ́dún la wo aṣọdúnmọ́dún pẹ̀lú agbára àwọn alálẹ̀. A ṣe èyí tó jù báyìí lọ. Wọ́n á wà, ẹ̀mí wọ́n á gùn, wọ́n á pẹ́ lórí oyè. Níwòye ọdún tó ń bọ̀, tire la fi ṣe. Orúkọ mi ni olóyè Wàsíù Bádérìnwá, baálẹ̀ Ẹ̀bú Adé, ọmọ Ọ̀dọ̀fin tìlú Òṣogbo. Ayẹyẹ ọdún Òṣogbo jẹ́ ayẹyẹ ọdún ńlá tó jẹ́ pé àtẹrú àtọmọ àti àlejò àtẹnilé ló ń gbé. Bí a ṣe ń sọ ẹ̀ nílẹ̀ Nàìjíríà lónìí, ọdún tí ó dàbí pé gbogbo ìlú mọ̀ tó Nàìjíríà wọ́n mọ̀ tí ò ní àlàbọ̀ fọnú lẹ́gbẹ̀ẹ́ funfun pọ́nbélé ni Ọ̀ṣun Òṣogbo ni. Orúkọ tèmi ni Ìyáàfin Omísúnmibáre Ọ̀ṣúndòkun ẹgbẹ́ Yímíká Iyemọja Ògúngbafá Olókunọlà Fàjẹrẹra Ajóròkò Òkúnríyìn Òkúnfúnmilére Ọ̀yáríkì Àṣàbí Òòṣà Gbàngbálà tí mò ń bẹ ní ìlú Àbújá FCT Àbújá. À ń ṣọdún Ọ̀ṣun kárè oníbó owó oníbó ọ̀rọ̀ lónìí. Tí àwa èmi gbà ní ìwúre pé ọdún tá a ṣe lọ́dún ní ọdún ayọ̀ ọdún dùn ló máa jẹ́ fún oníkálukú wa. Tá a bá ń sọ nípa Ọ̀ṣun, ìyá mi kárè, iṣẹ́ rẹ̀ gúdúgúdú méje àyà mẹ́fà ni, iṣẹ́ rẹ̀ àkàǹkàtọ́ ni. Mo lérò pé gbogbo àwa tá a wá sọ́dún yìí lónìí, gbogbo oore tá a fẹ́ kọ́ṣun ṣe fún wa yóò ṣe nínú owó nu ọlá. Àsìsíwàsì kò ní náà kí bàbá wa Àtaọjà kábíyèsí bàbá kádé pẹ́ lórí, kí bàtà pẹ́lẹ́ sá kí bàbá pé wọ́n kú ọdún ní àní fi ṣàṣemọ igba ọdún ọjọ́ kan náà ni yóò jẹ́. Gbogbo ẹ̀yin àgbàlagbà tí a wá sọdún lẹ́yìn tó bá dúdú ìmọ̀ àmọ́dún á tún péjú ṣe nínú owó nínú ọlá tọkọtaya tọmọtẹbí tara nípẹ̀dín á máa lé sí ni. Ọ̀ṣun Òṣogbo rò kí alíyùn lábẹ̀bẹ̀ ẹlẹ́ẹ̀lẹ́ aró ọlọ́dẹ ẹ̀gá abẹ̀gà ṣùṣù ní àárà ewúrẹ́ ọ̀rọ̀gùn tí bẹ lẹ́sẹ̀ gbàgede ní gbẹ́jẹ́ àgùntàn ọ̀rọ̀gùn tí bẹ lẹ́sẹ̀ máa kú kákàkà tó bẹ̀rẹ̀ ọ̀pẹ lọ rèé tẹ́tẹ́ sí àkótó wọn mú gbowó ẹyọ. Mo tẹ́wọ́ ọwọ́ mi ò tó ẹ̀wù jíde sí ọlà sílé mi adé sí ọlà sílé gbogbo wa o. Orúkọ mi ni Chief Mrs. Ọ̀ṣundára Fọláṣadé Ọ̀ṣundára, ìyálájẹ gbogbo Ọ̀ṣun state. Pàtàkì Ọ̀ṣun ó pọ̀ gan o. Nínú gbogbo ìṣẹ̀ṣe kò sí gbogbo àwọn tó kù tí wọ́n lè fọwọ́ rọ́ Ọ̀ṣun sẹ́yìn. Abiyamọ l'Ọ̀ṣun, èèyàn ò ní sunkún wọlé Ọ̀ṣun kó má rẹ́rìn jáde. Ọ̀ṣun jẹ́ pàtàkì nínú ìṣẹ̀ṣe tí àwọn bàbá wa ti ń ṣe kí wọ́n tó bí àwa.
káwa náà tó máa ṣe so Ọ̀ṣun jẹ́ pàtàkì nínú ìṣẹ̀ṣe. ìmọ̀ràn tí mo fẹ́ fún àwọn ọmọ Ọ̀ṣun state àti ọmọ alágbolódò káàkiri gbogbo àgbáláyé ni pé kọ́ má fi ìṣẹ̀ṣe ṣeré o kọ́ má dẹ̀ fọ̀ṣun ṣeré nítorí pé ìṣẹ̀ṣe làgbà o. orúkọ mi ni ọba obìnrin olókun Ọ̀ṣun yímíká omi yímíká ẹ̀sìsà. Ore yeye ore yeye ore yeye ìyá mi ọ̀sẹ̀ǹgẹ̀sẹ̀ olóòláyìn àwẹ̀dẹ́pọ̀ tó wẹ̀mí ìyá mi tó mọ́rùn kúkú wọ̀ sáyé nítorí ìlẹ̀kẹ̀ ìdẹ lọ́wọ́ ìdẹ lọ́rùn ọ̀làdẹ́pọ̀jù ẹ̀bọra tí ń gbénu omi ìyá mi a kú ọdún o. Ọ̀ṣun Òṣogbo ọdún tó lárinrin ni ọdún tó lárinrin tí gbogbo àgbáyé ń bọ̀ táwọn wárìrì fún ìyá wa. Ìyá wa jẹ́ ìyá abiyamọ gbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ kò sí tẹ́ ẹ bá dọ́dọ̀ ìyá wa tí ìyá wa ò lè ṣe fún yín pẹ̀lú inú kan àti ìgbàgbọ́ kò sí tẹ́ ẹ béèrè lọ́dọ̀ Ọ̀ṣun Òṣogbo tí ò ṣe fún yín. Mo wá rọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá lọ́dún yìí ẹ̀yin náà lẹ́tùn wá lọ́dún tó ń bọ̀ kí ẹ mú ìgbàgbọ́ yín dání tẹ́ ẹ bá ti ń bọ̀ sí Ọ̀ṣun Òṣogbo nígbà gbogbo.
Inú ìṣẹ̀lẹ̀ ọmọ ìyá mi ò mú kínní yìí. Nísùrù. Mo kí àbọ̀bá ìlà yìí tí ó dójú tì yàn. Mo sì ní ọ̀là tọ́kàn. Èmi náà á jẹ yan ẹlẹ́dàá mi má jẹ rámáyé. Ti dé bí mo ṣe dé, ètò tó bí mi dé, Olúwa ló ṣe yọ, ẹni fẹ́ mi ló. ìyá ilé jẹ borí ọkọ̀ orí ìlú tọ́ pátápátá yẹn fẹ́ sọ lórí ẹ̀ ní àwọn èèyàn dájú o. Orúkọ tèmi ni Jókòtọ̀sún Afomipẹ̀rọ̀ tí mo wá láti Ṣìbìrí Ìmúdẹ road. Inú mi dùn pé irú mọ̀lẹ́kà mi yẹ lọ́jọ́ títí tòní pé mi náà mo wá ṣe ọdún nílùú Òṣogbo. Mo wá kí kábíyèsí tó jẹ́ kábíyèsí ọba ìlúlẹ̀ yìí, mo kí wọn kú oríire, mo kí wọn kú oríire, mo kí gbogbo àwọn oníṣẹ̀ṣe parapọ̀ pa kú oríire o. Àṣàpọ̀lọpọ̀ ọdún láyé, àwa ní fọdún eléyìí dágbére fáyé tó wọ́n bá wá sí ọdún Ọ̀ṣun kárí alágógódé, Ọ̀ṣun oníkì amáwo mọ́rò,
yèyé mi tó torí gbàrà lẹ̀kẹ̀ tó lọ bá wọn dábàá àràdé abiyamọ tó torí ìdẹ wẹ́rẹ́ bá wọn dọ́wọ́ gbọ́rọ̀ olómi tútù odò gbogbo làgbo ìyá mi olùwòsàn mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o mo dúpẹ́ pé ní kò sí nǹkan téèyàn gbé dé ọ̀dọ̀ Ọ̀ṣun kárí alágogo rẹ̀ tí kò ṣe fún yàn má bínú ọkọ mi báláboyún débẹ̀ báyìí ó máa bí wẹ́rẹ́ àgàn tó bá bomi rẹ̀ báyìí tó bá mu báyìí yóò tọwọ́ àlàbòsùn ẹni tó bá ń wojú Elédùmarè sí ìkan mìíràn tó bá wá sí Ọ̀ṣun Òṣogbo Ọ̀ṣun Òṣogbo á pèsè fún mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀ṣun Òṣogbo òní tèmi náà wá báyìí kémi náà oríire mú délé o. orúkọ mi ni yèyé Ọ̀ṣunrọ̀nkẹ́ olómi tútù àwa aṣọ́dún ìyá mi ní Òṣogbo nítorí bíbá ìní ẹ̀kọ́ta gbogbo wa àtàláwọ̀ funfun àtàláwọ̀ dúdú ọjọ́ ọdún tiwa táwa ń ṣe lélẹ́yìí torí pé kí ni Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòye ayù abiyamọ tó tọ́ ní ìyá mi abiyamọ tí ń wo ọmọ dàgbà aláwòye ní ìyá mi nítorí pé kò sí tẹ̀ fàgbọ́ ìyá mi ṣe tí ò rí bẹ́ẹ̀ tó bá ṣiṣẹ́ lórí òótọ́ ni o ẹni tó bá ń wọ ọmọ tó bá mú ó di dandan ìyá mi á gbàdúrà ẹ̀ ẹni tí ò rí ṣe tó bá tọrọ pẹ̀lú lúkọ àbógun ló ń dààmú ẹ̀ tó bá fi lúkọ tọrọ ìyá mi á ṣe fún gbogbo oore káàkiri ni ìyá mi máa ṣe torí ìyá mi ni àkówó síyanrìn kò ní kówó tí wàá síyanrìn òun lábí amọ tí ń retí ìgbé ọmọ ẹ̀ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòye ayù ládékojú ẹ̀bọ̀ra tí ń gbénú omi o ìyá mi ẹ̀wùjẹ́ alágbólódò ni mò ń ké sí lọ́wọ́ akúrọ̀rọ̀ bí ẹni sọ bàbí ní akúrọ̀rọ̀ bí ẹni sọ bòde Ìjẹ̀ṣà olóbì kà fọwọ́ pa oúnjẹ alọ́mú ìdẹ́lọ́wọ́ ìdẹ́lẹ́sẹ̀ èyí mi ládékojú ẹ̀bọ̀ra tí ń gbénú omi o Ọ̀ṣun kàárẹ̀ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ àwọn ọmọ márùn obìnrin gbọ̀nà ọkùnrin sáà ládékojú ẹ̀bọ̀ra tí ń gbénú omi o oore yèyé o Ọ̀ṣun o Ọ̀tà o Ẹ̀rí o Àgbá o omi abá gbogbo wa ṣe nítorí Ọ̀ṣun jẹ́ nǹkan tí gbogbo èèyàn mọ̀ káàkiri ayé abiyamọ Ọ̀ṣun ló ní sùúrù nínú gbogbo òrìṣà bọ́ṣun ṣe wá ní sùúrù gbà tó pinlẹ̀ mí tí àmì bá bínú tán kò sẹ́ni tó lè mú ọ̀nà fi ní obìnrin gbọ̀nà ọkùnrin sá látọ̀dún tó ti wá ń ṣe báyìí kò sí tẹ́ bá dọ́dọ̀ ìyá mi tí ò fún yàn gbogbo oore tẹ́ bá fẹ́ ní ìyá mi máa fún yín gbogbo ìwọ tó bá ti wá pẹ̀tù ìlú kọ tó bá máa dọdún tó ń bọ̀ wà wá dúpẹ́ ayọ̀ wà á dúpẹ́ eré gbogbo pẹ̀lú àṣẹ Elédùmarè bẹ́ẹ̀ ló máa rí o. orúkọ ti tèmi ní Ọ̀ṣunpọ̀nlé mo wá láti ìlú Ọ̀tà omi Òṣogbo arẹmọlẹ́kún ni omi dáadáa ni tó bá ti ní ìgbàgbọ́ gbogbo tó bá ti béèrè báyìí lomi máa ṣe fún ẹ gbogbo téèyàn bá ní ẹ lára tàbí àwọn kan gbógun tiẹ̀ tó bá wá sí ọ̀dọ̀ ìyá mi Ẹ̀wùjí olódò lágbo olódò báyìí gbogbo àwọn tó bá ń bẹ ṣọ̀tábà omi ó pọ̀nkún wọn nínú ni tẹ́ bá wò báyìí mi ò kì í ṣe ọmọ ìlú Òṣogbo láti ìlú Ọ̀tà ní Ògùn state Ṣàngó Ọ̀tà ni mo ti wá bá a dẹ̀ ṣe máa ń wá ní ọdọọdún ní gbogbo ìgbà nìyẹn mo dẹ̀ ti dé sí ìlú Òṣogbo láti ìjẹta nítorí omi yìí bí mo ṣe bu omi yìí ẹni tí ó bá lóyún bóyá yóò di omi ọmọ oyún mọ́ nínú ni tí ó bá mu omi yìí wẹ́rẹ́ ló máa bí torí pé ìyá mi àbí wẹ́rẹ́ ni. a kú ọdún o a kú yèdún o àṣeéṣe mi o ojú wo rọ̀ọ́dún pẹ́ o ànífẹ̀yí ṣàwámọ́ o èmi ni Olúọdẹ Ọbátẹ̀dó Olúọdẹ ọba Àtọ́jà Òṣogbo mo kí oore yèyí Ọ̀ṣun o ẹ bá ń kó oore yèyí Ọ̀ṣun o ẹ bá ń kó oore yèyí Ọ̀ṣun o adúpẹ́ bá a ṣe dódò náà ní láti ààfin èmi l'Olúọdẹ tí à ń tẹ̀lé bàbá wa Láróyè kejì Àtọ́jà tìlú Òṣogbo a ti wà lódò Ọ̀ṣun báyìí kọ́lọ́n kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé odò tá a wà yìí níbẹ̀ ni gbogbo kálukú ti ń tọrọ ẹni tí ó tọrọ ọmọ ẹni tí ó tọrọ owó ẹni tí ó tọrọ àlàáfíà láti gbà wáṣẹ̀ bó ṣe wà nù títí dìsìn a sì dúpẹ́
láti ìlú èbó ni láti gbogbo orílẹ̀-èdè àgbáyé ni wọ́n ti ń wá bí tí wọ́n ń wá ń kóore yèyí Ọ̀ṣun. Àwa dúpẹ́ pé àrítọ́dún yìí náà ṣe o kọ́lọ́ ń jẹ́mi bàbá wa àtọ́jà tìlú Òṣogbo láàárọ̀ oyè kejì kẹ́mi bàbá ogun kí bàbá ó pẹ́ láàyè náà kí bàbá ó pẹ́ fún wa kí ìlú Òṣogbo má bàjẹ́ àwa tá a wà ń bẹ náà ká má bàjẹ́ o. Ọdún tẹ wá bá wa ṣe lónìí.
Orúkọ mi ni Ọ̀ṣunbùkọ́lá Ọlọ́ṣun Ẹlẹ́bùbọn. Ìdí ẹgbẹ́ ni ibi tí mo jókòó sí yìí. Bíbá ìdí ẹgbẹ́ náà ń pè bí ọdún ẹgbẹ́ ọdọọdún la máa ń jókòó sí bíbá yìí. Gbogbo tẹ́nu jẹ la máa fi ṣe àdúrà fún ẹgbẹ́ kí ẹgbẹ́ kó mọ̀ gbàbọ̀ fáwọn èèyàn kẹgbẹ́ kó mọ̀ tì yín lẹ́yìn. Kò sẹ́ni tí ò lẹ́gbẹ́ ó ṣe ẹgbẹ́ ṣe ju àwọn lọ ni kẹgbẹ́ kó mọ̀ tì wá lẹ́yìn kó mọ̀ tì wá lójú. Ọ̀ṣun kó sun rere fún wa ká sọdún ayọ̀ ká mọ̀ sọdún ìbànújẹ́ gbogbo àwọn èèyàn wá báyìí kó já síre fún wọn kó já sáyọ̀ fún wọn o ká mọ̀ fọdún eléyìí ká mọ̀ fi ṣàṣemọ́ o bẹ́ẹ̀ ni oore èyí Ọ̀ṣun ẹgbẹ́ akíkàṣẹ́gẹ̀ bọ́lọ̀ ń fẹ́ ojú òní wá tì o. Gbogbo èèyàn máa bọ́ mi wáyé ẹ dákun ẹ bá ń kórè yèyí Ọ̀ṣun. Oyè yé o. Àgbàjẹsà tó rọ́kọ̀ wé níṣẹ́ ẹ bá ń kórè yèyí Ọ̀ṣun. Oyè yé o. Ọ̀ṣun o. Ọ̀tà o. Ẹ̀rí o. Àgbá o. Omi o. Ládé kojú ẹ̀bẹ̀rẹ̀ tí gbé ní omi ìyá mi ẹrù jẹ́ alágbólódò ni mò ń ké sí lọ́wọ́. Ìyá mi ọlọ́mú òrù arẹwà obìnrin. Àwẹ̀dẹ̀ tán kó tó wẹ̀ mọ́. Ọ̀ṣun torí gan mọ́ ń gungun wáyé. Ó torí dẹ ọba wọn ní ọwọ́ gbọ̀ngbọ̀rọ̀ wálé ayé o. Ìyá mi ẹni di àìsú. Ìyá mi ọ̀wá yanrìn ìwà yanrìn kówó sí. Àyọ̀ká mo kórè yèyé fọ́sùn.